kí n tó sọ nǹkan kan ẹ kọ́ wo fídíò yìí náà. bá sọ̀rọ̀ ẹni ṣe kà ká sọ̀rọ̀ olóore fáráyé láì jẹ́ ní má kà ká sì má jẹ ojú mẹ́ran. àìdúpẹ́ sábàbí ló jẹ́ kó wà lójú kan nínú ẹni tó bá yàn ríṣẹ́ tó wá lọ báyìí pé ọjọ́ báyìí làwọn fẹ́ ṣe interview ẹ fún mi lówó tó ní kò sí ọ̀dẹ̀ lówó yẹn lọ́wọ́ àtẹni tó wá fún ẹ lówó tó fi lọ sí interview yẹn tó wá ríṣẹ́ yẹn tí wọ́n gbẹ̀ síbi iṣẹ́ yẹn ẹ dákun ta ló yẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n gan lè sọ pé àwọn méjì náà ló yẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ èmi dúpẹ́ lọ́wọ́ Alhaji wa King Dr. Saheed Òṣùpá fún oore ọ̀fẹ́ tí wọ́n fún mi lọ́dọ̀ wọn mo dúpẹ́ o torí pé first post mi online lórí social media tó kọ́kọ́ ní 30,000 views ìpolówó Alhaji Saheed Òṣùpá tí mo ṣe lọ́dún náà lọ́ọ̀ ni mo fi kọ́kọ́ ní 30,000 views nísìnyí tí mo wá ní 1 million views 3 million views lọ́jọ́ kan ṣoṣo a yẹ kí n wẹ̀yìn kí n rán bíi títí mo ti ń bọ̀ torí pé kí ni ọ̀pọ̀. ẹ wo ẹni tó ń dúpẹ́ oore lọ́jọ́ kìíní àná òun ló padà wá jáde tó wá tún bú olóore. àwọn ẹbí mi Òṣùpá ní kẹ́ ẹ mú àti Ọlọ́run. ìwọ ẹ̀dá ṣe rí nìyẹn o ẹni tó kí lánàá ó ṣoore fún ẹ ó jẹ́ káwọn èèyàn mọ̀ ẹ́ ó gbé ẹ sáfẹ́fẹ́ ó gbé ẹ sáyé olúwa sì bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí òun ló dẹni tó bẹ̀rẹ̀ sí ní bú ń sìn. ẹ lè sọ títọ́ ẹ lè sọ dodo ó wá gbé àwọn voice àwọn nǹkan tẹ́ ti ṣe ní kọ̀kọ̀ ó gbé síta síjà yìí ò ní parí mọ́ ló lérò tó fi bẹ̀rẹ̀ sí ní ṣerú ẹ̀ ó ń ba olóore jẹ́ tó fẹ́ já wálẹ̀ ni kò sí gbogbo nǹkan tó bá wù ẹ́ kó plénu ayé yìí fún gbogbo àwọn fáǹsì tó jẹ́ ti Pàṣọ àbí ti Òṣùpá tí ó máa jẹ́ kó Òṣùpá wálẹ̀ nǹkan tí mo ń sọ tí yìí afásùnà àbí kí n náà ṣe ń pè ògo tiẹ̀ ló máa wálẹ̀ tán ní gbọ́ ọmọ rárá mi ìfẹ́ mọ bó o ṣe fẹ́ ṣe àtọ́gbọ́n àtẹ̀tẹ̀ tó fẹ́ lù Òṣùpá ti wà níbi tó jẹ́ pé kò lè jábọ́ mọ́. ó lé mi ò ní nǹkan kan ìjàmọ̀ nǹkan kan. ó ti yé ojú tí wọ́n fi ń wo ọ̀rọ̀ ọ̀tọ̀ ojú táwọn kan máa fi wo ọ̀tọ̀ wo ìgbà àwọn èèyàn máa sọ wípé nǹkan tó Òṣùpá sọ kò jẹ́ tuntun Pàṣọ náà máa láwọn tiẹ̀ tó jẹ́ pé ó ń bá sọ̀rọ̀ ìkọ̀kọ̀ kò kan lù síta ni nítorí pé kò lálábòsí ní àwọn èèyàn títí ẹ̀ kò láwọn oníkèéta kò láwọn títí wọ́n ti bàjẹ́ bí títí ẹ̀ ó fẹ́ bà tèèyàn jẹ́ ní èmi ka ilé ìkún ó wá fẹ́ mú Oríyọmí ó fẹ́ là mọ́ orí Òṣùpá Oríyọmí mọ tó ń ṣe wọ́n abáyẹ mọ nǹkan tó ń ṣe ohun tó fà nìyẹn tó pọ̀lọpọ̀ àwọn ènìyàn fi wúwí páwọn ò fẹ́ ṣoore mọ́ tó fi máa ń sọ pé oore níwọ̀n torí ẹ̀yin abáramú oore jẹ báyìí náà ó fẹ́ ṣe ìkómọ èèyàn fún ẹ lówó ó ti máa ń fún ẹ lówó tẹ́tẹ́lẹ̀ náà ó ti máa ń fún ẹ kò wá fún ẹ ìwọ ló yẹ kó wádìí nǹkan tó ṣẹlẹ̀ tí ò fi fún ẹ kí ló ṣẹlẹ̀ ìwọ ló yẹ kó ti máa bẹ̀bẹ̀ kò gbọ́ àbí ó ti rán àwọn èèyàn sí wọn gbọ́ wàá ti máa bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ á ti máa lọ náà ni títí tán máa fi gbọ́ pé bàtí mi kì í ṣe Ọlọ́run wo jẹ́ kí n forí jọmọ ẹ̀ bọ̀ wá wò pé torí pé o láwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ tó lè jù sí ayé tó máa tún jẹ́ kó trend ó lè trend ó máa já wálẹ̀ ni ohun tó rò bó fẹ́ fi fa Òṣùpá wálẹ̀ yẹ ara ẹ ló fẹ́ fi fà wálẹ̀ ó ti yé òkè nígbà tó ń pariwo káàkiri social media báyìí tí n bá ṣe tán gbogbo nǹkan máa bàjẹ́ ó máa ṣe kinní kan ṣé voice tó ní lọ́wọ́ náà nìyẹn ṣé voice tó ní lọ́wọ́ nìyẹn tó fẹ́ release tó ní gbogbo nǹkan máa bàjẹ́ ó ti wá release ẹ̀ báyìí só ti bàjẹ́ rọ̀dà aláyé bàjẹ́ dàbí mo ṣe dà afọ́jú tó ń ta àrọ̀bà ẹ̀yìn tó ti tán ti pẹ́ pèrè tó sábìlìtì ẹ̀rí kò ti débi kan amúnibúni ẹran ìbìyẹ ni ìbìyẹ fọ́jú ọ̀tún ẹran ẹ̀fọ́ tòsì wo tí àwọn fans Òṣùpá bá ṣe tán tán bá jáde sí ẹ ìwọ̀nba ògo kékeré tó níyẹn wọ́n máa fi mu pure water ni ajé wọn ò ní gbọ́ nǹkan kan mọ́ wọn ò ní gbọ́ ẹ mọ́ rárá Òṣùpá òde lè wálé ó máa tó Òṣùpá ó tún máa fi trend sí ni. nǹkan tó fẹ́ sọ sí mi lórí comment section tó bá fẹ́ sọ orí ibú máa fún ẹ lésì ni o tó bá bá mi níbẹ̀ tó fèsì tí ò ní túmọ̀ níbẹ̀ àbí tó sẹ́ni mẹ́sìlì tí ò ní túmọ̀ sí mi máa gbé yá ẹ ṣépè ní èmi ọ̀ràn yàn o máa gbé yá ẹ máa gbé ṣépè ní n tó kọjú sí mi ó sì kọjú sí mi èmi ṣe sọ̀rọ̀ yẹ ìlú gangan ni tó bá ti kọjú sí ẹ̀wọ́n náà jáde kó sọ̀rọ̀ ó lè sọ̀rọ̀ káwọn èèyàn wo nǹkan tó máa kọ sórí comment section máa bá mi kó máa sọ̀sọ́kùsọ o tó bá sọ̀sọ́kùsọ àbí o kọ ìkọkúkọ o máa gbọ́gbọ́kúgbọ̀ ó sì bó jẹ́ nìyẹn afáàsùn náà a ti ń retí gbogbo àwọn voice note tó kù tẹ́ fẹ́ release ẹjọ́ ẹ release April máa long gan ó máa dùn gan
ẹ.